òun complain pé kò la ẹ̀, kò fún ẹ ní head, kò jẹ́ òbò ẹ, kò lá òbò ẹ, torí lílá òbò ó dà pé òun ní Newton tí gbogbo yín enjoy ń sìn. Àmọ́ ó ṣe máa la ẹ̀ ìgbà tábẹ́ ẹ rán, ó ṣe máa jẹ òbò ẹ ìgbà tábẹ́ ẹ ń gbá. A ti sọ fún ẹ treat infection títí o kọ̀ ó lò treat infection. Tọ́jú ara ẹ, ọmọbìnrin máa ń tọ́jú ara ẹ ni, o kọ̀ onírọ́. Ọkùnrin náà, ẹ̀yin náà complain pé kò fún yín ní blow job, kò fún yín ní head, kò gbóko yín sẹ́nu, ó ṣe máa gbé sẹ́nu. Nígbà tó jẹ́ pé gbogbo ẹ̀ ló ń rùn, kẹ́ máa ti ṣe boxers ni, subhanallah. Ẹ̀yin tèmi, ẹni tó mọ̀wé ló mọ̀wé o. This is it, Ayo Herbals infection drink. Tó bá mọ̀ pa bẹ́ẹ̀ rùn, kódà kó ti máa rùn láti bí 10 years ago tó treat infection, just get our infection drink. Kò dẹ̀ get wash wa. Wash wa, ó máa wà in white and in black. And then we have our infection drink. Òun náà máa wà in this color, ó lè wà in milk color, ó dẹ̀ lè wà in black. Ṣorí ọwọ́ kan first day tó bá ti kọ́kọ́ lò, gbogbo yamayama tó wà lára ẹ tó ń jẹ́ kábẹ́ ẹ̀ máa rùn yẹn, á kọ́kọ́ flush ẹ̀ dànù. Ìwọ̀gùn ara máa kọ́kọ́ tú ẹ̀. Ara máa tú ẹ̀. Ṣòde wá rí tó bá chìta rẹ̀, kì í ṣe lílá nìkọ́kọ́ ní nǹkan tó ń deprive ara ẹ̀ of. Ọmọ bíbí ó lè jẹ́ kó nira fún ẹ tó bá ti ṣetán àti bímọ. Before you know it, ó tún láwọn damages kọ̀ọ̀kan tó máa ń dálẹ̀ sára tó bá treat infection. Penis wat, vaginal wat, kò tó mọ̀ gbogbo abẹ́ wa kúrú ni kò ní ṣe é ṣí. Kódà abẹ́ nìkankan ibẹ̀ ó máa wá sí gbogbo àwọn side báyìí. Òun lè máa ti gbogbo ìtàn ẹlòmíì tó máa dúdú tó oríṣiríṣi kò kọ́lọ́kọ́lọ́ tó máa wà bẹ́ẹ̀ tí ò ní ṣe é ṣí. Tẹ́ bá ti fẹ́ bá wọn sùn wá ní ẹ paná. It's because I'm shy. Ojú ń tì mí, irọ́ ni ojú ò tì wọ́n. Ẹ lọ wá bẹ́ẹ̀ wọ́n yín ń gbá ni. Oríṣiríṣi ni.